akẹ́kọ̀ọ́ Lautech yìí sì lọ pokùnso sínú igbó. Títí tá a fi parí àkójọ ìròyìn yìí ní ikú oró tó pa ọ̀dọ́mọkùnrin kan Olúwatóbi Ògúnmọ́lá tó jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé gíga Ládòkè Akíntọ́lá University of Technology Lautech tó wà nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ sì ń ṣe àwọn èèyàn ní kàyéfì. Tóbi, akẹ́kọ̀ọ́ lọ́dún kẹrin níléèwé Lautech Ògbómọ̀ṣọ́ tó ń gbé abúlé tí wọ́n ń pè ní Gàmbàrí nítòsí ìlú Ògbómọ̀ṣọ́ ló déédé jáde nílé lọ́jọ́ kan níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó kọjá tí kò darí padà sílé mọ́ tí wọn kò sì gbúròó ẹ̀ níbì kankan. Lópin ọ̀sẹ̀ tó kọjá, ìyẹn lẹ́yìn ọjọ́ bíi 4 tí wọ́n ti ń wá a ni wọ́n tó fojú kàn án, ṣùgbọ́n kì í ṣe alààyè mọ́ nígbà náà, ó ti dágbére fáyé. Pé ọmọkùnrin tí wọ́n ló nímọ̀ nípa àtúnṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ kú ní ìkọ̀kọ̀ ló ń pa àwọn alábàágbé ẹ̀ pẹ̀lú àwọn olólùfẹ́ ẹ̀ lẹ́kún bí kò ṣe irú ikú gan tó kú. Wọ́n ní ṣe lọmọkùnrin tí kò ju ẹni ọdún 24 náà lọ pokùnso. Aláròyé gbọ́ pé níbi tó ti ń rọ̀ dírodíro lábẹ́ okùn lára igi ńlá kan báyìí ni wọ́n ti rí òkú ẹ̀ nínú igbó lábúlé Gàmbàrí níbẹ̀. Èèyàn jẹ́jẹ́ ni wọ́n pe ọmọkùnrin tó dolóògbé yìí. Iṣẹ́ àtúnṣe fóònù pẹ̀lú èròjà iná sólà tó máa ń bá àwọn èèyàn ṣe lábúlé Gàmbàrí wà lára nǹkan tó jẹ́ kó gbajúmọ̀ bí ìṣáná ẹlẹ́ta tí àwọn aráàlú náà sì fẹ́ràn ẹ̀. Títí tá a fi parí àkójọ ìròyìn yìí, bí àwọn akẹgbẹ́ ẹ̀ ṣe ń kíra wọn kó ara fẹ́ra kù ni wọ́n ń ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn òbí ẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n ohun tó lè mú kí ọmọkùnrin náà para ẹ̀ dànù bẹ́ẹ̀ ni kò tíì sẹ́ni tó yé. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.